Ìgbòho èé ṣe fẹnu jagun, àwọn ìfẹnu wú géètì, fẹnu jagun kọ́. Bí ilé bá dá ọkùnrin ogun ni, bí ilé bá tó kún ọkùnrin ogun ni. Ẹni Ṣàngó bá sì sojú ẹ̀ wọlé ò ní bá wọn bú ọba Kòso. Ẹni tó bá ti rí ibi tí Ìgbòho ti pàfọ́ọ̀mù rí lójú rẹ̀ yóò mọ̀ pé nǹkan jura wọn lọ. Àwọn àfáà tí ń ṣe nǹkan fún yín, nínú àwọn ológun yín, nínú àwọn wòlíì yín, mo fi ń dá yín lójú kọ́dún tó parí mẹ́ta ó kù nù wọn ló fi mọ̀ pé ẹ̀yin èèyàn ẹ̀yin náà rí nǹkan tó ń lọ ẹ rí i pé bàbá wo olóyè Sunday Igboho ìyẹn bàbá wa Ṣífù olóyè Sunday Igboho nílẹ̀ Yorùbá ẹni tí Ọlọ́run yàn fún wa kó máa dáàbò bò wá ká fi lè gba ká lè wà láyọ̀ àtàlàáfíà ẹ wo iṣẹ́ takuntakun náà ń ṣe ẹ wo iṣẹ́ takuntakun èyí tí wọ́n ń ṣe ẹ wo bàbá wa ibà ẹ má jẹ́ kí n dárúkọ wọn ní Ṣífù olóyè Sunday Igboho wọn ò ṣe fẹnu jagun ẹjọ́ àwọn wo ló ń fẹnu jagun nílẹ̀ Yorùbá àwọn wo ló ń fẹnu tán fẹnu ṣe kínní tán fi ń jagun nílẹ̀ Yorùbá tán máa ní pé tí gọ́ọ̀mẹ̀ntì ò bá fáwọn ní ọ̀dà àwọn ò lè ṣe kankan tí gọ́ọ̀mẹ̀ntì ò bá ṣẹ́dá ọ̀dà fáwọn àwọn ò lè ṣe kínní àwọn ò lè ṣe kankan ẹ wo ṣé tí bàbá wo olóyè Sunday Igboho ẹ wo ṣé tán ṣe ẹ wo nǹkan kẹfìdílé kí wọ́n gbọ́ nǹkan tí bàbá wa rí òpìtàn èyí tí wọ́n sọ ẹ má gbàgbọ́ láti bá mi subscribe ẹ dẹ̀ má gbàgbọ́ láti bá mi tàn bẹ́ẹ̀lì ẹ̀ sọ́ni bá mi tàn bẹ́ẹ̀lì. sí ìpínlẹ̀ Kogi lẹ́yìn tó fi ọmọdé Kogi àti àgbà Kogi tó fi wá lọ́kàn balẹ̀ pé a bọ́ lọ́wọ́ àwọn ará bíi a bọ́ lọ́wọ́ wọn. Bákan náà Ìgbòho tún wọ ìpínlẹ̀ Kwara náà. Ìgbòho èé ṣe fẹnu jagun, àwọn ìfẹnu wú géètì, fẹnu jagun kọ́. Bí ilé bá dá ọkùnrin ogun ni, bí ilé bá tó kún ọkùnrin ogun ni. Ẹni Ṣàngó bá sì sojú ẹ̀ wọlé ò ní bá wọn bú ọba Kòso. Ẹni tó bá ti rí ibi tí Ìgbòho ti pàfọ́ọ̀mù rí lójú rẹ̀ yóò mọ̀ pé nǹkan jura wọn lọ. Torí ìdí èyí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí táwọn fẹ́ náà nu torí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wa táwọn ìlú wa ń tú lọ ó pọ̀. Gbogbo àwọn ìlú ilẹ̀ gómìnà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wa ṣe ń tú lọ ó pọ̀ gan. Táwọn Fúlàní sì dominate gbogbo bẹ̀yẹn mọ́ Kwara mọ́ Kogi táwa rólùgbàlà tó lè gbà wá. Ṣùgbọ́n nísìnyí ìta ń bẹ ìjọba àpapọ̀ fún ni wípé ètò ààbò ti forest guide yìí ẹ tètè bá wa yanjú ẹ gbé fún Ìgbòho. Wèrè la fi ń wo wèrè ni la fi ń wo wèrè. Ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ ilẹ̀ Yorùbá níbí nínú ìlànà à ń dáàbò bòlú fúnra wa ni. Ọba ló nílùú ọba sì máa ń láwọn ẹ̀ṣọ́ à ń dáàbò bòlú fúnra wa ni. Ìdí nìyí tó ṣe pé kò sílùú kan tẹ́ ẹ̀ ní báwọn ọdẹ olórí ọdẹ yóò máa bẹ lábẹ́ baálẹ̀ àbí lábẹ́ ọba àlú. Olórí ọdẹ ọmọ ọbẹ olú ọdẹ ọmọ ọbẹ wọn máa bẹ lábẹ́ ọba àlú àbí lábẹ́ baálẹ̀. Àwọn ẹni wọn máa ń dáàbò bo gbónú igbó Yorùbá. Àwọn ọdẹ yìí náà ni wọn máa ń dẹ̀gbẹ́ wọn mọ tìbútòrò inú igbó tí wọn bá kẹ́fìn nǹkan kan nínú igbó wọn ó jẹ́ ìlú ó tètè mọ̀. Torí náà a dúpẹ́ o gbogbo ọmọ Yorùbá. Ìgbòho lọ sí ìpínlẹ̀ Kogi ó sì lọ ìpínlẹ̀ Kwara. Now ọ̀rọ̀ tí Ìgbòho kọ́kọ́ wá sọ níbẹ̀ tó ní ẹ tí ò bá ti gba PVC kọ́lẹ̀ máa ń pè kíní káàdì ìdìbò ẹ lọ gbà á pé torí kí Tinubu wọlé lẹ́ẹ̀kejì ó fi ẹ̀mí ìmoore hàn pé òmìnira tó fún un ni ló jẹ́ òun á lu gbìjà àwọn èèyàn òun. Tabala ń fẹ́ Yorùbá nation tí ò tí ì bọ̀ sí tí Ìgbòho sì tún wà lẹ́yìn odi a pàdánù nǹkan méjì. Yorùbá nation ò bọ́ sí wọ́n sì tún ń pa wá lójoojúmọ́. Èwo wá ní ká mú? Ṣé ká wá máa lékun méjì ká sì tún máa pàdánù òfo kí Ìgbòho ṣẹ́rí wálé kọ́ wá bá wa kojú àwọn agbésùmọ̀mí. Ìyẹn ò sọ yí pé ọ̀rọ̀ pé á gba orílẹ̀-èdè wa ìyẹn ò sọ pé kò ṣeé ṣe. Ẹ rí i pé láti ilẹ̀ lèmi ti ń sọ yí pé ẹ ń bá láàgbà Yorùbá nation nígbà wọn bẹ̀rẹ̀ lọ́dún 10 lónìí ń tanra rẹ̀ ni. Òṣùwọ̀n tó gbé lé kó jáwó orí ń tan rẹ̀ ni. Á pariwo á sì bẹ̀rẹ̀ processing sẹ́rí generation àwọn àgbààgbà yìí ìgbà tó bá tó lọ tán àwa generation tá a gbọ́ pa ju pélẹ̀ Yorùbá nìkan lọ ìgbà tá a bá tó pọ̀ ìní. Tọ́lá wa ta la fẹ́ gba Yorùbá nation gbogbo àwọn tá à ń dìbò fún tí wọ́n ń bẹ àwọn sẹ́nétọ̀ wọn àwọn rẹ́ẹ̀pù wa sáwọn tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá bá a ṣe nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá làwọn. Wọ́n bá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá lè yẹn jẹ́ minister of power ilé yẹn jẹ́ sẹ́nétọ̀ ìní àárín nǹkan kan tí wọ́n ṣe sí.
káwá tún yọ ti minister of power kó àwọn minister wa lẹ́yìn àwọn díẹ̀ irú minister wa Òjó Olúbùnmi Òjó tó wà ní ṣé nǹkan lọ́wọ́ kí làwọn wà tó jẹ́ kí passport gbà gbogbo ẹ̀ ó rọrùn táwọn immigration kankan bẹ lọ́ndà rẹ̀ ṣé information àbíbo làwọn wà yìí tẹ́ bá mẹ́ràn mi létí ṣé Tinubu náà ni ó tún yára ẹ̀ sí gbogbo ibẹ̀ yẹn ẹ dákun ìbéèrè lèmi ń béèrè èmi èso lọ́sẹ̀lú tó yẹn bá ṣe lèmi ó sọ torí mo sì ń bọ̀ lórí ti gómìnà wa náà ó yá láti ìgbà tí Adélabú Pẹ̀nkẹlẹ Mẹ́sì ti wà ní Àbújá ó yẹ ẹ dákọ transformer ẹyọ kan báyìí o ibi tó gbé sí nígboro Ìbàdàn nílùú bàbá rẹ̀ ká tó wá sọ nípínlẹ̀ Ọ̀yọ́ sọ nílẹ̀ Yorùbá ẹ mú jáde kárí pé Adélabú iye transformer báyìí ló há o nílẹ̀ Yorùbá tá a bá ní náà ọ̀dá tí transformer bá pọ̀ gbogbo bí tẹ́ ẹ gbé transformer sí a ti bọ́ lóko ọbẹ̀ a mọ̀ pé iná tí ò dá ni mínísítà wá kú gbìyànjú gbogbo new site gbogbo new development area ìjà ní transformer ń bẹ̀ bí. ẹlẹ́ẹ̀kejì nígbà tí débẹ̀ o iye àwọn èèyàn báyìí ọmọ Ìbàdàn mínísítà tẹ́ ẹ jẹ àbọ̀ rò pé wọ́n yàn mínísítà torí ilé bàbá rẹ̀ ta lọ́mọ̀ torí ìlú ni Ìbàdàn ló fi ọ́lẹ̀ Ọ̀yọ́ state ló fi ọ́lẹ̀ àṣẹ mínísítà ó yá o dákọ̀ ọmọ Ìbàdàn dákọ̀ yọ ọmọ Ọ̀yọ́ state mú list àwọn tó fún sẹ́lá Àbújá àbí níbikíbi mú jáde bẹ́ẹ̀ ló ṣe wá kẹ gbogbo ẹ̀yin sẹ́nétọ̀ wa mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ akẹ́yìn federal honorable wa náà kẹ̀kẹ́ lọ́jọ́ kólẹ̀ l'Àbújá ni fẹ́ lọ́jọ́ kólẹ̀ l'Àbújá ni lọ́wọ́ akẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ṣèbí gbogbo àti ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn ìní pariwo Yáyì Yáyì ìwọ lọ́mọ sànú àwa náà jálẹ̀ tó Yáyì Ìbàdàn Èkó mọ rírì Yáyì Ògùn mọ rírì Yáyì àwa ní ìsìn ta la fẹ́ mọ rírì ta ló Yáyì inú àwọn tó fẹ́ dìde ju gómìnà ẹnìkan sọ tí gbogbo aráàlú lè jó tẹ̀lé eégún ńlá abi èrò lẹ́yìn Ìbàdàn lónìí iná ẹ̀ ni Oríyọmí Hamzat látara dáadáa tó ń ṣe ni látara dáadáa tí ń ṣe ni ọ̀dà ẹja àjọyọwọ́ mọ̀dàrúkò ẹja àjọyọwọ́ ọ̀tẹ̀kò ẹja àjọyọwọ́ àbòsíkò mẹ́tàlá gbogbo ẹ̀yìn tẹ́lẹ̀ fẹ́ jáde lu gómìnà ẹ̀ lè na Oríyọmí Hamzat dáadáa wo lẹ nílẹ̀ faraàlú ọ̀yẹ̀ wa máa kà á ẹja wa máa kà á ọ̀yá Liberty Stadium ló tóbi jù ẹ̀yìn ìkànnù yín kọ́ gbó Liberty Stadium Adámàsìgbà ńlọ tó tóbi sí kejì kíkànnù yín ó dúró ń bẹ̀ ẹ wá jẹ́ kí Oríyọmí Hamzat ó dúró ní Olúbàdàn Stadium àwọn àwọn ẹni tó tún lérò jù nù yín dáadáa ẹ̀yin ò ní dáadáa kẹtẹ́ ta ní sáàrin ìlú ọ̀dà sọ́wọ́ lórí tá a bá láhùn nìyín àti kìíní àti kejì yín tá a bá ní akágọ́n nìyín ọ̀dà Oríyọmí Hamzat ń fọwọ́ sáàrin ìlú bọ́ọ̀ bá náwó ààrẹ ṣiṣẹ́ eré ẹ̀wùwọ́ ọmọlúàbí ṣèbí Yáyì nu ó náwó ìtọ́lọ̀ ń fún ọ̀nà ọmọlúàbí ọ̀nà làákàyè ẹ̀wù ó kúrò ní ìpínlẹ̀ Èkó mì tí ìbá ṣe pọ́mọ Ògùn tó jẹ́ tó bá sòsínú ẹ̀ ni ó tún wọlé gómìnà lẹ́kọ̀ọ́ ẹ wá wo gbogbo nǹkan ẹ wo bí gbogbo wọn ṣe gbà fún pé Yáyì ó dáa lóòótọ́ ìbó sì làwa ń ṣe bí ẹran aṣẹ́wó Ṣèyí Mákindé ò ṣàdédé wọlé gómìnà dáadáa tí ń ṣe ni táàmọ̀kò ló Ṣèyí Mákindé lọ́yọ̀ọ́ ṣùgbọ́n ti dáadáa síwájú ìtọ́wù kẹmọ́ bára yín fàǹbí ọ̀rọ̀ òṣèlú wàhálà àti yínú ṣùgbọ́n ọ̀rọ̀ ìlú kan àwa nígbà Ṣèyí Mákindé dìbò tí ò wọlé gbogbo dáadáa tí ń ṣe kò dáwọ́ ẹ̀ dúró Christian mani ọkọ̀ mọ́sálásí ó wò pé gbóòn ló ṣe fẹ́ ṣe mùsùlùmí ṣòkòtò ó sòdí òun ọkọ̀ mọ́sálásí ọ̀run àwọn èèyàn lọ ájì ó ń gbé mọ́tò fún wọn ó ní àwọn àfáà kọ̀mọ̀ torí ẹ̀ sọ pé Christian kọ́ lòun ẹ wo ọ̀rọ̀ mọ́sálásí àádọ́gba nígbà ó ṣe pé wọ́n ó ṣe títì wọn ò ṣe títì owó ààrẹ ẹ̀ ló fi kọ́ mọ́sálásí bòmí a fẹ́ lo bí ìjọba fẹ́ lo bí nínú ṣẹ̀ríà Islam tí ìlú bá fẹ́ tí ìjọba bá fẹ́ lo bì kan kódà nínú ṣẹ̀ríà Islam a lè wó mọ́sálásí ká fi ṣe ìtẹ́ òkú
àsáàmà gbókù bọ́nú yàrá ni tí ò sílẹ̀ mọ́ a wò mọ́sálásí ni a fi ṣètò òkú tọ́lọ́mbà wa ní káráyè ibòmí láti máa kírun gbogbo eléyìí ní Islam ti kọ́ wa ńlójọ́ ọ̀rọ̀ wa lọ́rùn ó sì kọ́ mọ́sálásí bíi fún wọn lówó ara rẹ̀ nígbà ọkọ̀ mọ́sálásí tó tún kọ táwọn ẹni tó kọ fún òpè èèyàn ló ṣe léyìí tí wọ́n tó kọ Ṣèyí Mákindé sí ẹ̀yìn wèrè ẹ̀ tó bẹ̀rẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ní Dubai nílẹ̀ Lárúbáwá sẹ́ẹ̀ lè mú mi tẹ́ni tó kú odò wọ́n fi orúkọ ìyá Jésù sọ mọ́sálásí ń bẹ̀ ṣé nítorí pé ó ti jẹ́ kírísítẹ́nì gbogbo àwọn nǹkan tí ò nítumọ̀ so Ṣèyí Mákindé Abíọ́dún Ṣèyí Mákindé so èwo ni ọ̀dánù ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ Olúwaṣèyí Mákindé Akin so ẹ jẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run so inú dáadáa tí wọ́n ń ṣe ìgbà tí ò wọlé fún odidi ọdún 4 míì ó sì tún ń dúnnú mọ́ láti máa ṣe èyí tí Ìbàdàn fi tẹ̀lé nu bẹ́ẹ̀ bá náwó lówó ẹ náwó fún lùú àbí ẹrí mi lọ́fíìsì Ṣèyí Mákindé rí àbí mo jọ́ lóṣèlú níjọ mọ́tò mi lásìlẹ́ǹtì nígbà kan tí mo pariwo ṣé Ṣèyí Mákindé torí ẹ̀ ra mọ́tò fún mi ṣe báwọn kinní rẹ̀ ní kó mọ́tò fún ṣùgbọ́n yìí ò ní ká mọ́ sòdodo ọ̀rọ̀ bẹ́yìn náà bẹ́ẹ̀ bá fẹ́ soríire bíi ti Ṣèyí Mákindé ẹ ṣe re sílùú ẹ taari re sílùú ẹ wà níjà gbádùn gbé ètò òṣèlú bá wá dé ẹ wà máa dá wàhálà alẹ ẹ mọ̀ wá ṣe kinní kan bẹ́ẹ̀ bá pámárì lẹ fẹ́ ṣe ní ìṣe ọlọ́ọ̀lọ́mọ iye ẹ̀mí tí ó tún lọ ọlọ́ọ̀lọ́mọ iye ẹ̀mí tí ó lọ lórí pé ẹ fẹ́ ṣe pámárì ìwọ tó ríre ọba sì pé jẹ́ wọn ó forí ẹ̀ fagbọn ọ̀sìlárìdà wọ́n mọ̀jọ bẹ̀rẹ̀ ìjọba pẹ̀lú Ṣèyí Mákindé mọ̀ ni níbo ló wà lónìí jókòó ààrẹ ẹ̀ jẹ́ Ọ̀sìlárì máa ń bẹ lọ́gbẹ́ wọn tí wọ́n bá sọ fẹ́mi àti ẹ wípé pẹ̀lú pàtó Ọ̀sìlárì kó àti bó ṣe súnmọ́ gómìnà tó àti gbé tẹ́nìkan bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ Ọ̀sìlárì ní ọ̀kọ́ bọ́ta tí wọ́n máa fan yàkàyàkà òun tàn ṣe gbogbo ẹ̀ tí wọ́n bá sọ fún wọn pé nínú ìjọba Ṣèyí Mákindé Ọ̀sìlárì ó tó wà lọ́gbẹ́ wọn ṣé wọn náà ní jiyàn jókòó ara ẹ̀ jẹ́ wọn forí ẹ̀ fagbọ̀n bẹ́ẹ̀ yóò ṣe rí nu ẹ wá já wa bọ́ sínú ọ̀rọ̀ náà àwa gbọ́ mọ̀sọ́nà ìjọ o wọ́n ní wọ́n fẹ́ yọ Olúbàdàn tí ilẹ̀ Ìbàdàn ọba sẹ́nitọ́ gọ́vnọ̀ Abdulrasheed Adéwọ̀lú Ládọjà pé wọ́n fẹ́ wọ Adéwọ̀lú wọ́n fẹ́ yọ lọ́ba ọ̀rọ̀ wa lọ gọ́vnọ̀ Ayọ̀ Fáyọ̀ṣe òun náà lọ́wọ́ kọ́ pariwo 30 bílíọ̀nù wa ọjọ́ sí gómìnà wa àwọn tí jàǹbá ṣe ilé wọn Bódìjà ẹ fún wọn lówó o pẹ̀lú àfojúsùn lórí owó ó kéré jù ẹni tí ó bá gbowó rárá ní ó gba 50 million ẹ fún wọn lówó wọn lójú ọjọ́ gómìnà wa ẹ ju gbogbo èèyàn dandan ọ̀rọ̀ gómìnà ọ̀rọ̀ dandan lọ́rọ̀ allegation 30 billion kankan ẹ fún wọn ẹ tẹ́ fún ní 200 million ẹ tẹ́ fún 100 million ẹ tẹ́ fún 50 million ẹ tó bá gbowó kéré jù ní 50 million gómìnà wa ẹ fún wọn lówó yìí tí gbogbo yín ó ti ẹ̀tọ́ ńlẹ̀ ká tẹ̀ rí nǹkan máa fi sọ̀rọ̀ èyí náà tí gómìnà bá ti fún yín lówó ẹja mọ̀ ẹ pariwo ẹ ta pé a ti gbowó gbẹ̀mú Mákindé ti wọlé o gómìnà Ayọ̀ Fáyọ̀ṣe wa pariwo ipe wọn fẹ́ yọ bàbá kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nígbà èmi gbọ́ èmi ti ẹ̀kọ́ ibi tó yẹ èèwọ̀ àṣà ò ní wọlé gbéwúrẹ́ èèwọ̀ ni now ìta tó wá gbọ́ ó ní wípé wọ́n ní bàbá Ládọjà gangan kábíyèsí wa gan ló fẹ́ yọ gómìnà kábíyèsí ó ṣe wá yọ gómìnà wọ́n ní kò sí mo jẹ́ ọ̀mọ̀lé ṣẹlẹ̀ ṣé ẹ ti gbàgbé ayé bàbá Adédìbú tí wọ́n ti ẹ̀sọ́ Olúbàdàn gan tó ṣe págbó òṣèlú ni wọ́n ń bàdàn àwọn ni wọ́n mọ̀ yọ gọ́vnà wa Ládọjà nígbà tí wọ́n ń bẹ ní kábíyèsí wà ní gọ́vnà ńgbà náà mo lóòótọ́ mọ̀ ní gbẹ́rẹ́ ọpọlọ mi ò fẹ́ gbé gbẹ́rẹ́ ọlọ́gàn lẹ́nu bó sì ti mú kíní o ní ẹlẹ́tù tìdítìdí o ìwà àmọ́ tó dé tọpọlọ mi ò fi gbé gbẹ́rẹ́ ọlọ́kọ̀ mọ̀ mo lóòótọ́ mọ̀ ní. wọ́n bá ní bó o ní ẹsẹ̀ mọ̀
wọ́n ní Ògúndoyin Adébọ̀ Ògúndoyin ọmọ bàbá wa Fẹ̀mọ́ Scorpio ọlọ́run ó dẹlẹ̀ fún èèyàn rẹ̀ èèyàn ti lọ bàbá lèrúwà onílé orí òkè tí ń ráfòpin ẹyẹ ọmọ wọn lọ́sọ́gbé wọ́n wá gbowó wá bá wọn àwọn ò sì gbowó àwọn ní jẹ́jẹ́ làwọn wà o àwọn ò lè yọ gómìnà o. ibẹ̀ láti wá jáde béèyàn bá ń yọ́lẹ̀ ẹ̀dà ohun abẹnu àmọ́ yọrù wọn ṣe lọ́jọ́ sí mo ní yóò lẹ́yìn wọ́n lẹ́yìn ìkíní òní ẹ̀yìn tí òní náà ló ní. àkọ́kọ́ ẹ̀yin ìjọba ẹ̀yin olóṣèlú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe òṣèlú lónìí when it come to history and culture empty-headed ló pọ̀ jù ní gbogbo wọn o ló pọ̀ jù nínú wọn àwọn tí wọn ò mọ̀ kankan nípa ìtàn àtàṣà wa fá tí wọn ò sì fẹ́ mọ̀ ju agídí lọ àwọn ló pọ̀ jù. èmi ń sọ fún yín pé tẹ́ ń dánwò yìí yọ lẹ́yìn tí ì rí nǹkan kan ẹsẹ̀ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ìbàdàn mọ̀tẹ̀ ń bẹ̀lẹ̀kùn ìbàdàn àmọ́ ọmọ níwọ̀n rò pé ẹpa náà rẹ̀ ni ẹ̀sọ́ kọ́ ni níjọ́ tí ọba tún já jìgìm. I see a lot of things when it come to the history. ìyìn sọ fún yín gbà náà ṣé gbogbo nǹkan à ń ṣe yìí náà àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tọ́rọ̀ bá dójú ẹ̀ tán wọ́n máa sọ̀rọ̀ nípa àwọn alálẹ̀ àwọn alálẹ̀ ó bí wá alálẹ̀ ò gbọ́dọ̀ bínú sáwọn bàbá wa gọ̀ ni ṣé wọ́n gọ̀ ni kí ni ń jẹ́ alálẹ̀ iná làwọn bàbá tó tẹ̀lé àwọn tó tẹ̀lé wọn àwọn tó tẹ̀lé wọn báwo la ṣe ń bá a bọ̀ nínú ìgbàgbọ́ wa ńlẹ̀ Yorùbá tọ́rọ̀ bá dojú ẹ̀ tán àwọn bàbá wa wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún tọ́rọ̀ bá ti le tán tí wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn bó ní í ṣe lọ ròyìn fẹ́ gbọ́n mi báyìí ojú wo mo fẹ́ fi lọ pàdé ẹ̀gbọ́n mi lọ́rùn bó ní í ṣe àwọn tó ṣẹ̀ wálẹ̀ bó la ṣe fẹ́ lọ bá wọn. àmọ́ ní yàrá kan ní Ìbàdàn ní ṣé yàrá kan tí Ìbàdàn ní ṣé yàrá àbòsí ni àbí yàrá ọ̀tẹ̀ àbí yàrá tẹ̀m̀bẹ̀lẹ̀kùn tá à ń ṣe lónìí ìjọ́ wo la fẹ́ bọ́nu rẹ̀ dandan tá à ń ṣe ìjọ́ wo la fẹ́ bọ́nu rẹ̀ dandan. Àkàlà bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo wàhálà tá à ń kojú nípa ọ̀rọ̀ ọlọ́lọ́badé Àkàlà bẹ̀rẹ̀ rẹ̀ kí ló gbẹ̀yìn Àkàlà ọ̀hún bákàlà ṣẹṣẹ dáadáa tó sọ yẹ kákàlà ọkẹ̀ jáde láàrin wa fi lójijì báwọn ẹ dákun ó yẹ ká ronú wa ọmọdé búròkó ó bojú wẹ̀yìn nígbà tó wà lórí àga ìjọba wọn tá a bá ṣàṣì ọkọ̀ lè ràn ọ́ torí wọ́n làṣẹ àmọ́ ìjọ́ tó bá kú òun bẹ́ẹ̀ wà láì bàbá náà kásẹ̀ yóò mọ̀ mú tó fọlọ́ ọba búra sọ̀rọ̀ pé gbogbo àwọn àfa àwọn olóògùn àwọn wòlíì tẹ́ ń ṣe nǹkan fọ ní òjò ògùn ọ̀rọ̀ Mr. Governor àwọn kọ́ àga tó jókòó lé ní ìwọ lórí wa a lè ṣàṣì ọkọ̀ ràn ọ́ ṣùgbọ́n dídé kú òun bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ bàbá náà kálásẹ́ sí ọba yìí ọmọ wò bí balabala ní ilẹ̀ gbọ́dọ̀ fi ṣayé eré ó ń pàjùbà rẹ̀ lẹ̀ ó kú òun bẹ́ẹ̀ ó bọ́ sórí Ajímọ̀bí náà pàjùbà rẹ̀ dandan lẹ̀ sọdá ẹ dákun gbogbo tájímọ̀bí ti ń kó bọ̀ kó tó di gómìnà àtìgbà tó di gómìnà ẹ dákun sọ gbádùn rẹ̀ tó fi lọ. àwa ní bá yín sòdodo ọ̀rọ̀ torí ńgbà tó bá yá wọn ni nígbà yìí tẹ́ ẹ sì mọ̀ tán tẹ́ ẹ mọ̀ nǹkan ẹ sì wá sọ ẹ náà láti ń sọ yìí bọ́ bá wù yẹn gbọ́ bọ́ bá wù yẹn mọ́ gbọ́ kó làánà fa adití oníkìyín ni ọ̀gbọ́fà bí fá bá balẹ̀ àmọ́ nípa ọ̀pẹ̀lẹ̀ kì í ṣèké àfi tó ní kí ọba gbọ́fà. ẹ dálẹ̀ tán adéwádìí yẹlẹ Àjímọ̀bí ṣe tiẹ̀ ńgbà náà àwọn ìjòyè mi ò gbọ́ rí ìjòyè ń jọba láì níjòyè láì láàfin kò sí ìlú méjì tó ti ṣẹlẹ̀ àfi ìlú orí òkè. ẹ dákun abẹ̀rẹ̀ ilé náà lè fẹ̀ látàyè bàbá wọ̀ ní àná láti bẹ̀rẹ̀ rẹ̀ súkẹ́súkẹ́ wọ́n fèlè ládé súkẹ́súkẹ́ wọ́n fèlè ládé súkẹ́súkẹ́ wọ́n fèlè ládé adéhùn nítumọ̀ mọ́ bẹ́ẹ̀ dẹ́kọ̀ náà bẹ́ẹ̀ dágbélé bí ọba bẹ́ẹ̀ dágbélé bí ọba ṣé gómìnà kan ní stéètì kan ṣé gómìnà lè pé méjì ní stéètì kan kágbà ṣé alága ìjọba àbílẹ̀ lè pé méjì ní local government kan
wọ́n ti níye wọ́ọ̀dù tí ń bẹ nínú local government kan àti níye councillor tá à ní ń bẹ èyí ò yí padà àmọ́ àwa iná là ń fẹ́ àbòsí ba nǹkan jẹ́ torí ọ̀rọ̀ òṣèlú torí asán ayé àwa náà súnmọ́ ìjọba bẹ́ẹ̀ bá ní ẹ̀ lásìtì fún wa náà ọ̀nà tó yẹ kó lọ tààrà ọ̀nà àwa máa rin ọ̀nà yóò wá máa lọ kọ́nà ọ̀wà pọ̀ ẹ̀mí wàá máa ṣòfò ọ gbọ́dọ̀ gba abúlé wa kọjá o ọ gbọ́dọ̀ gboko mi kọjá o síbi tá à ń ṣe náà ni. tó ń tàbá rìn títí wọn ọ̀nà tá à ń rìn tí ń yà yìí tá a bá lọ dúró gan ẹlẹ́la ọ̀nà ẹ̀kọ́ lọ tààrà ṣùgbọ́n torí àbòsí náà ni ẹ sáà ń fi òṣèlú bà nǹkan jẹ́ Nàìjíríà. Ajímọ̀bí ṣe àwọn baálẹ̀ gbadé tí wọ́n bá gbadé ṣe bólúbàdàn ní gbadé fún yẹn wọ́n èyí sì gbadé fún yẹn gbangba níjọ́ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní pìsẹ́ǹtì adé gbangba fún yẹn sọ fún yín pé yóò lẹ́yìn ẹ tí ì rí nǹkan kan mọ̀rìwò lẹ rí erémọdé lẹ sì ń ṣe erémọdé erémọdé ilẹ̀ sì ń ṣe ẹ jẹ́ ètè padà síbi táyì pé sí ìbẹ́ láwọn àgbààgbà ń bẹ ń bàdàn àwọn àgbààgbà tí wọ́n ń bẹ ń bàdàn àwa fẹ́ mọ̀ bóyá wọ́n ń bẹ ń bàdàn lóòótọ́ ẹ jẹ́ ètè pé síbi táyì pé sí yóò burú jù tẹ́ rò pé ń burú yìí lọ wàhálà tí ń bọ̀ ó jù tẹ́ ń rí yìí lọ èyí sọ fún pé yóò lẹ́yìn mo sọ fún pé mo fi ìtàn ránà mo fi ìtàn rónìí Ọlọ́run nìkan ló mọ̀la ṣùgbọ́n a fi ìtàn wo ibi tó là ń lọ ibi tí ń lọ yìí náà ni ọ̀dà láì tí ń pera wa káyé tẹ̀ padà yìí mọ̀ tara yín àṣàṣì lè mọ́rán èèyàn bíi tàbílù ni ogun nísinsìnyí mú èpè sí ní pa tógun bá wọ̀lú kò sẹ́ni tógun ò lè mú ṣùgbọ́n èpè ọmọ ibi kan rán sí. ẹ̀wọ̀n kan ń sọ́gun fún yín àwọn àáfàá kan ń di tíà fún yín wọ́n ń ṣe nǹkan fún yín àwọn wòlíì kan ṣe ọkàn yín ti wá balẹ̀ nínú àwọn àáfàá tí ń ṣe nǹkan fún yín nínú àwọn ológun yín nínú àwọn wòlíì yín mo fi ń dá yín lójú kọ́dún tó parí mẹ́ta ó kù nù wọn ló fi mọ̀ pé kò sẹ́ni ẹ̀ka tó lágbára àfọlọ́run. Ọlọ́run nìkan ló lágbára kò sì júlẹ̀ fẹ́lẹ̀ kankan yẹ jókòó jẹ́ à ń sọ fún yín Olúbàdàn ló ní ìlú Ìbàdàn àwọn baálẹ̀ ìgbèríko kò sí tó burú mi ká sọ wọ́n dọba Olúbàdàn ní fi baálẹ̀ jẹ ìwé nì gbogbo tó jẹ mọ́rọ̀ oyè jíjẹ ilẹ̀ Ìbàdàn pátá ní bẹ́ńbẹ́ Theophilus Adeleke Akinyele chief àwọn ni wọ́n kọ Ìbàdàn traditional system reform and regeneration ó ní gbogbo ibi tí agbára Olúbàdàn dé pátá gbogbo ibi tí agbára Olúbàdàn dé pátápátá Olúbàdàn ní fi baálẹ̀ jẹ ìgbà tẹ́ ẹ ti sọ Olúbàdàn di imperial majesty ọba ńlá tí ń fọba jẹ gbogbo àwọn baálẹ̀ tá a bá fún ládé Olúbàdàn lọ́lẹ́tọ̀ọ́ àti fún wọn kò sí tọ́kẹ gómìnà kan níbi tá a fún yàn ládé kò sí tọ́kẹ gómìnà kan bẹ́ẹ̀ gómìnà lẹ́tọ̀ọ́ láti fún yàn ládé kí ló pa wọ́n pọ̀ sẹ́yìn ni council of ìgbìmọ̀ ìjọba Olúbàdàn council of Ìbàdàn káròyé ọba àlétà kíjọba ọba àlè bá wa gbé ìnáwó ni àti mọ́lúbàdàn ẹni tí ó jẹ Olúbàdàn ní ìjọba ẹ fún wa lọ́jọ́ torí ipa afẹ́ gbowó lọ́wọ́ ìjọba ni kí lọ́kàn ìjọba pẹ̀lú afẹ́ jẹ Olúbàdàn wa kí lọ́kàn ìjọba pẹ̀lú afẹ́ jẹ Olúbàdàn ṣùgbọ́n torí pọ́wọ́ àfẹ́ gbàlejò àwọn èèyàn ọ̀fẹ́ wá ìjọba ló lè bá wa pàlejò ló lè bá wa invite president àwọn gómìnà àwọn ọlọ́lá àwọn gbogbo ẹ̀ torí ẹ̀ láṣẹ ń ṣe kí ni o láṣẹ ni ló fi kàn jọba kí British òdòdó kọ́ la ti ń jọba wa Ọlọ́run sì mú yín ibi tẹ́ ẹ sọ̀rọ̀ ayé dìnnú British gan tó jẹ́ èbò kò fojú àwọn bàbá wa gbolẹ̀ tó táwọn ọmọ wọn fojú wọn gbolẹ̀ British ò fojú àwọn bàbá wa gbolẹ̀ débi táwọn ọmọ ń fojú wọn gbolẹ̀ èbí ń gbọ́ báyà àwọn olóṣèlú tẹ́ fojú yín gbolẹ̀ yín náà lẹ́tọ̀ọ́ máa jáwé oyè lé wọn lórí pé ẹ tó fún wọn lóyè ẹ̀yin náà kọ́lẹ̀ tó ń jáwé oyè lé wọn lórí ìgbà British ń lọ wọ́n pín agbára sí mẹ́ta wọ́n kó méjì fún aráàlú wọ́n ju ẹyọ kan lẹ̀ fáwọn ọba ẹyọ kan tó wá kù láwọn fún ní nílò rẹ̀ ẹ gbà ẹ máa lò mọ́ ti yín
wọ́n sì ti lò yín mọ́ gbà ní ìsàbí wọn ò lò yín mọ́. British ò fojú àwọn bàbá wa gbolẹ̀. Ẹ lọ sílé Haúsá bá a ṣe ló burú tó wọ́n sì ń pa àwọn ọba wa lé, àwọn ọba wọn lé, àwọn olórí wọn lé. Ibí náà lọ́dọ̀ wa náà ni àwa aládé. Ibi náà làwọn ọkọ̀ tán gbogbo ẹ̀yin wèrè náà kì í tẹ́ bọ́ sórí social media tẹ́ máa pààlọ́ tẹ́lẹ̀ ń sọ̀tàn à ń sòdodo ẹ̀ ń dojú kọ wá síbi tẹ́ ẹ báyé dé ní ọyẹ ẹ wá fìtàn tó ṣe. Ẹ wá fìtàn tó ṣe. Tí n bá ń bá yẹn jà tí mo sì mọ̀ pé ó jù mí lọ tí mo wá ń fi ọlá rẹ̀ gbolẹ̀, ìjọ tí wọ́n tèmi bá ti fọlá ẹ̀ gbolẹ̀ tán, ìjọ tí wọ́n bá fi tèmi gbolẹ̀ ẹni tó jù mí lọ tó yẹ kó gbèjà mi kò ní lágbára mọ́. Irú ẹ̀ ní tó ṣẹlẹ̀ yìí. Rìkísí rìgímà Aláàfin Ọ̀yọ́ là ń ṣe o. Ẹ wo ibi tá a bára wa dé. Oyún inú mọ̀pọ̀ Aláàfin nílẹ̀ Yorùbá ọmọ lọ́yọ̀ state. Oyún inú mọ̀pọ̀ Aláàfin ọmọ nínú tàn lọ́yọ̀ state. Ẹ wá sọ gbogbo ẹ̀dí rándan. À ń fi òṣèlú dà nǹkan rú. Ìlú lè tóbi kódà kó tóbi jù Ìbàdàn lọ. Ìyẹn ò sọ pé kí ìlú mi ò kéré kódà kó má ju Kúta lọ. Tí ìtàn orí rẹ̀ àti ìṣẹ̀ǹbáyé rẹ̀ tó bá ju ìlú ńlá lọ bàbá ní bàbá ọmọ jẹ́ lọ́jọ́kọ́jọ́. A ṣe ti Ìbàdàn tán rándan wí àtúbọ̀sọ̀yọ́ náà. Bàbá Àyájì tó jó lórí ọmọ ọba èmi ọmọ ibi tá a ti rí tàn rándan bàbá Àyájì náà ń dádé. À ń fún àgbà Akin Báṣọ̀run àwọn olóyè Ọ̀yọ́mèsì à ń fún wọn ládé. Àti ẹ̀gbọ́ àwọn baálẹ̀ àwọn aláhoro ìtẹ̀lẹ́ béèrè àwọn ó sì sọ̀tàn àwọn ò sì ní parọ́. Ó dijọ́ tí ẹ̀yin ìjọba bá ń béèrè ìtàn lọ́wọ́ àwọn tó mọ̀ tàn tí è ṣe àwọn fìtàn gbowó kọ́rọ̀ tó lè yanjú. Gbogbo àwọn aláhoro pátá mo mọ̀ tán wọn mo sì mọ ibi tí kọ̀ọ̀kan wà mo sì mọ bọ́rọ̀ lọ̀rọ̀ wọn ṣe jẹ́. À ń sọ fún yín pé gbogbo ibi tí Ọ̀yọ́ tòní wọ̀yọ́ Àtìbà ẹkùn èpò ilẹ̀ Aláàfin Ọ̀yọ́ ni. Ibi tí Ìbàdàn tòní gan wà tá lónìí Aláàfin lónìí torí àwọn Ẹ̀gbá Àgùrá àti àwọn Ẹ̀gbá Òkè Ọ̀nà àwọn méjèèjì ọmọ Ọ̀rànmíyàn òkú Ọ̀rànmíyàn ni abẹ́ Aláàfin Ọ̀yọ́ wọn wà. Àwọn Ẹ̀gbá Aláké ni wọ́n yàtọ̀ àwọn ni bàbá wọn tí wọ́n jẹ́ Alákétu. Máa ṣe rẹ́dẹ̀rẹ̀dẹ̀ òsì ṣé gbogbo wọn wọ́n ń pè lẹ́gbà kò nígbà tó kọ Ẹ̀gbá jẹyọ́nú orúkọ wọn kò nígbà tó kọ wọn bí wọ́n ṣe ń pa wọn ní Ẹ̀gbá àwọn kejì ìlà ń pè ní Ẹ̀gbádò àbí Ẹ̀gbálúwẹ̀ àwọn là ń pè ní Yewa lónìí ibi tí sẹ́nẹ́tọ̀ Yáyì ti wá ibẹ̀ là ń pè ní Yewa lónìí Ẹ̀gbádò ni wọ́n ń jẹ́. Ìláró àti Ìjànà Ìláró ọdún mẹ́ta ni ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ máa ń yan olú fún wọn. Ẹ wo bí Ọ̀yọ́ lé níwájú odò Jẹ́bà lọ́n bó ṣe jìnnà tó sí ìlú Ìláró ní Yewa. Tẹ́ ẹ bá gbé population gbogbo tẹ́ ń pè ní Yewa kalẹ̀ lónìí 80% ẹ̀ ńlọ́jọ́ máa Aláàfin Ọ̀yọ́ gbogbo ẹnu mo fi sọ 80% ẹ̀ lọ́jọ́ máa Aláàfin Ọ̀yọ́. Ká tó wá sọ ní Àgọ́ Ọ̀jà ń bí tó jẹ́ ẹkùn Èpò Aláàfin bí Àgọ́ Ọ̀jà ṣe rí gbogbo Òjòǹgbòdù gbogbo wọn ń bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe rí dé Ẹdẹ. Odò Ògùn ká tó cross sí Ìṣẹ́yìn náà ní boundary. Ó sì lọ pààlà ní odò Ọba ká tó wọ Ògbómọ̀ṣọ́ ẹkùn Èponú. Ìbọ̀lọ̀ ló ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́hùn kó tó wá kẹ ẹkùn ọ̀tún ẹkùn òsì lẹ́gbẹ̀ẹ́ kejì kó tó wá lọ kan ẹkùn ọ̀tún náà lọ wá lọ ní dé ilẹ̀ Ìbàràpá. Gbogbo wọn Òkè Ògùn náà la máa ń pè wọ́n torí pé odò Ògùn ta tún máa ń pè lódò Iyemọja iná ẹ̀ la fi pè wọ́n ní Òkè Ògùn ṣùgbọ́n ẹkùn òsì la pè wọ́n gbogbo wọn papọ̀. Ẹ bá sì wo dáálẹ́ẹ̀tì àwọn Ìbàràpá àtàwọn Òkè Ògùn
Ìbàràpá náà Òkè Ògùn náà ni wọ́n, ṣùgbọ́n àwa fi Òkè Ògùn a fi tì sí ara àwọn bí Ìṣẹ́yìn lọ dé Ṣakí, ẹ rí i pé dáálẹ́ẹ̀tì wọn súnmọ́ra wọn, ó sì yàtọ̀ sí ní tá à ń sọ. Tẹ́ bá ti ń dé Ìgbòho tẹ́ ń dé Ìgbẹ́tì, ẹ rí i pé ó yàtọ̀ sí ní tá à ń sọ. Títí wọ Ọ̀yọ́, pure Yorùbá Ọ̀yọ́ ní tá à ń sọ yìí. Ibi táwọn míì ti ń ṣe àṣìṣe lọ ní èdè Yorùbá, àwọn tó ń sọ èdè Yorùbá gan làwọn tó wà ní Òkè Ògùn mú nígbà tó mọ̀ kankan. ẹkùn ọ̀tún nù. Ibi tí Ọ̀yọ́ kápítà wà, ilẹ̀ ẹkùn òsì. Iná l'Ògbómọ̀ṣọ́ wà, Ìgbọ́n, Àtàrẹ̀sà àti Ìkòyí. Ìtàn ni ẹ béèrè, àwọn ò fìtàn sọ ọ̀rọ̀ fún yín, àwọn ò fìtàn bá yín sòdodo ọ̀rọ̀. Àwa bọ́ Ọ̀yọ́ náà, àwa bẹ̀rẹ̀ sí ní pín adé yẹlẹyẹlẹ, gbangba bẹ́ẹ̀ náà la sì ń gbádé láwọn èèyàn lórí. Inú àwọn bàbá náà sì ń dùn tí wọn ò mọ̀ páwọn ń fi àtúbọ̀tán àwọn ṣeré. Aláàfin làwọn náà ń dìtẹ̀ yó, Aláàfin ni wọ́n ń dìtẹ̀ yó. Kódà kí adé yín kọ́ ga tó kòkó a ò sí ń bàdàn, tó bá ṣẹ̀ṣẹ̀ ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, kí adé rí kí wọ́n gbádé fún yín kọ́ ga tó kòkó a ò sí ń bàdàn. Kí lẹ ní? Nǹkan ọba wo lẹ ní? Ọba di tọrọ fọ́nká. Nǹkan ọba ní tí a fi ń pè èèyàn lọ́ba wo ní bẹ lára yín? Ẹ fẹ́ ni t'Aláàfin fún ládé yàtọ̀ sẹ́ni tíjọba fún ládé ẹ fi wé. Abẹ́ ẹ̀ lọ bèrè tán, adé àkọ́kọ́ tá àkọ́kọ́ dé ń bàdàn, ẹ lọ bèrè tán rẹ, bẹ́ẹ̀ bá mọ̀ tàwọn àgbàgbẹ́ ikú tó wọ́n ń bẹ láyé. Bí ọba sojú mi ó ṣe tí mi. Ẹ dákun, adéwádìí tá à ń gbé àṣẹ́ńbàdàn, adédi tá à ń gbé jáde tá à ń gbé láwọn èèyàn lórí, wọn a máa gbádé léèyàn lórí ní gbangba. Irú àṣàkáṣà wo nu? Ẹ dákun ọba aládé ìṣẹ̀ǹbáyé tẹ́ ẹ rí tẹ́ ń gbé adélé lórí ní gbangba rí, táwọn kan bá ń ṣe tẹ́ bá fi ń ṣe ṣóò tẹ́ ń pera wọn lọ́ba lẹ̀ Yorùbá tẹ́ sì wọ́n gbé adé inú ilé ni wọ́n ti gbé lé wọn lórí. Wọ́n ọba ńlá wa lè jáde kó jáde pẹ̀lú wọn, ṣùgbọ́n ká wá gbádé léèyàn lórí ní gbangba èèwọ̀. Àwọn ọba kan náà ń ṣe àwọn ọba kan náà dán wò. Kódà bó jẹ́ ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ló ṣerú ẹ̀, àwọn sọ pé rárá eléyìí ò bójúmu nù tàn. Kó jẹ́ ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ló dán wò, àìgbádé léèyàn lórí ní gbangba. Tọ́ba kan ti kàn náà ń gídá pé a ṣe níjọ́ náà, wọ́n ta ojú ẹsẹ̀ wọ́n ta sọ yíbẹ̀ po ni. Ìyá máa fojú rí bí ẹ ṣe ń gbádé lọ́ba lórí. Iná là ń ṣe ìbáyìí, sọ fún yín pé yọ́ lẹ́yìn. Ṣèbí mi tí mò ń sọ̀rọ̀ mùsùlùmí ni mí, mi èso lóòṣà, mi èso lóògùn, mùsùlùmí pọ́nbélé ni mí, ṣùgbọ́n àṣà tèmi mọ̀ pé yọ́ lẹ́yìn. Tí ì rí nǹkan kan, ẹ̀yin tọ́rọ̀ kàn ní ká tètè padà. Ọmọdé búrókò ó bojú ẹ̀yìn sọ fún yín sóòjọ́ lórí Olúwéré ń jà, a sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àwa ní gbogbo ẹ̀yìn rí náà dáadáa. Àwọn àgbà ń pé ìpìlẹ̀ ní ẹ̀rọ o, ìpìlẹ̀ ní ẹ̀rọ, bí ilé ayé bá ń dùn bí ó bàjẹ́ o, ìpìlẹ̀ ní ẹ̀rọ. Wọ́n ní ẹja ṣe bí wọ́n ṣe ń ṣe kọ́ba lè rí bí ṣe ń rí, ṣe bí wọ́n ṣe ń ṣe náà ni òjò rí bí ṣe ń rí. Wàláhì mo tó fọlọ́ ọba búra, kọ́lá àjọ bá nǹkan jù bẹ́ẹ̀ lọ. When it comes to our culture, tó bá ti ní í ṣe pẹ̀lú àwọn ọba ẹ̀pẹ́ bẹ́ẹ̀ lẹ̀, no go area ní bá bu àyà ni, transformer ni mọ́ lọ rọ́ọ̀lù. Iná ẹ̀wọ̀n nǹkan, ẹ wá wo bó ṣe ń rí. Sẹ́yìn gan gbádùn ara yín nìsín, sẹ́yìn gan gbádùn ara yín. À ń pariwo ńgbà náà. Kẹtàn. Bàbá wo Olúbàdàn ọba Ládọjà sì dúró nígbà àwọn Tájímọ̀bí kọ́kọ́ dán wò láyé bàbá wọn bá Sálú Àkànmọ́ Ajé Ògúngúnnísọ̀. Bàbá dúró lórí wípé èèwọ̀ lélẹ́yìí, Ajímọ̀bí náà ń ṣe bí King Kong ni, bí ẹni ọwọ́ ọ̀run yànyànyàn ó pe Fálékè, ọwọ́ ọ̀run yànyàn bí ẹni tí ò ní kú. Kí tẹ̀lé máa ń ṣe yín náà tẹ́ bá ti wà ń pò ìgan náà, kí ni máa ń ṣe yín náà? Báwọn kan bá ń lùlù ṣìṣe fún yín, ẹ̀sìn jókòó jẹ́ kẹ́ ronú ara yín. Sẹ́nétọ̀ Déwọ̀lú Ládọjà wọ́n dúró ti bàbá yìí ni dọjọ́ tí bàbá fi wàjà. Àwọn ọba yìí gbadé kádé. Nígbà Ajímọ̀bí lọ
tí gómìnà wá dé tí wọ́n tuntun ṣe ìbẹ́yìn ìjòyè kan ẹ̀yin àgbààgbà wa kan nílẹ̀ Ìbàdàn ṣebí gbogbo ẹ̀yin tọ́rọ̀ kan lónìí náà lẹ́ ń bẹ́ẹ̀ gbogbo yín ẹ̀ parapọ̀ kẹ́ẹ̀ràn bàbá àtijẹ́ni lọ́wọ́ ìlọ́wọ́ adélẹ̀ mínísítà ẹ̀mí wa tó gùn lójú ó tún sojú wa tẹnu wa tó fi lè tọrọ èyí tẹ́ ẹ tó ń ṣe lọ́wọ́ tá à ń kìlọ̀ fún yín àti ìsọ̀rọ̀ sí yín àìsọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ń de orí yín èmi ò ní kú ẹ̀yin ò ní kú ibi ló délẹ̀ báyìí ló délẹ̀. Gọ́vnà Abíọ́dún Olúṣèyí Mákindé tó dá padà Ládọjà tó yarí pé wọn ò gbàṣẹ́ àdínkìní ọ̀bá sàmú níbo wọn ti ń ṣerú ẹ̀ ọ̀rọ̀ tí ń tì wá lójú kí wọ́n wá máa ní ìlú táàrí òpìtán wà ibẹ̀ náà wọ́n ti ń bá àṣà jẹ́ wọ́n ti ń ba ìtẹ́ ọba jẹ́ kò sẹ́ni tó jiyàn fún àwọn ọba ìgbèríko tí wọ́n ń sọdọ̀ba aládé kò sí tó burú ń bẹ̀ gbogbo àwọn ìlú yìí ti dìlú ńlá ìjọba ìbílẹ̀ 11 la ní nìbàdàn nínú ìjọba ìbílẹ̀ 11 yìí àwọn ìlú míì ń bẹ tó ṣe pé ọba ńlá bíi 2-3 ló yẹ kó fọ̀ síbẹ̀ tí ò sí tó burú ṣùgbọ́n wo làwọn ìjòyè ọ̀dà ṣé bí onídò bá dádé kí adé kábíyèsí wọ ọba onídò kọ́ga láti ilẹ̀ kọ́ga tó Fẹ́mi Johnson nìbàdàn èyí wá sọ pé àwọn àgbàjòyè Ìbàdàn ń ṣẹgbẹ́ rẹ̀ torí pé a ti mọ gìsẹ́ẹ̀tì bá a ṣe tòlú wa mọ́gàjí Ìbàdàn bí ọba àbòmíì ni wọ́n ń wí Ìbàdàn àbí mọ́gàjí Ìbàdàn jọba àbòmíì lọ ṣé àmọ́ bá a ṣe tó. àpégbàdàn tí bàbá yìí ti ń pariwo táwa náà ń pariwo ńlọ́wọ́ adélẹ̀ bóò ló ṣe wá délẹ̀ ọ̀rọ̀ ti sẹ́nitọ́ Sàràfàdínì Àlí ẹ̀karùn-ún Olúbàdàn táwọn náà sì ti ẹ̀ǹtáìtù fàdé bí àwọn akẹgbẹ́ wọ́n sì wà l'Ábùjá wọ́n ń ṣe sẹ́nétọ̀ lọ́wọ́ kò sí tó burú ń bẹ̀ torí pé òjijì wọ́n ti di sẹ́nétọ̀ kóyè wọn tó súnkàn wọ́n débẹ̀ á pé oyè ti súnkàn wọ́n débẹ̀ ni wọn ò ní lọ fún sẹ́nétọ̀ ṣùgbọ́n wọ́n ti di sẹ́nétọ̀ sẹ́ẹ̀mọ̀ tọ́rọ̀ òṣèlú bá ń ṣẹlẹ̀ tíjọ́ òṣèlú bá ń ṣẹlẹ̀ gbogbo wàhálà tá a kojú o torí bàbá Adédìbú lè mọ́ṣe ṣòfin tẹ́ ṣe ń gbà náà o bàbá Olúbàdàn tòní ní bẹ lÓlúbàdàn nígbà wọn padà dé o ìní wọn ṣe ọ̀rọ̀ òṣèlú tí bá ń wọ nǹkan bàbá Olúbàdàn bẹ gọ́vnà wọn ṣe ṣòfin o àwọn olóyè báyìí tẹ́ má ti dé kinní báyìí wọn ò gbọ́dọ̀ ṣòṣèlú mọ́ ogun wa jẹ lọ ọgbọ̀n jẹbọ bàbá bẹran wí ká bẹran wí torí gbogbo wa ní ìsìláwà á máa forí kóńtì èsè tiwẹ́ lómi ọmọ dá sí ìnìyẹn o torí ìdá méjì Ìbàdàn wọ́n ṣe ṣòfin yìí o tẹ̀m̀bẹ̀lẹ̀kún tó dé ń bẹ̀ ń tẹ̀m̀bẹ̀lẹ̀kún iná ni ò ṣe yọ yìí torí bẹ́yìn bá gbàgbé àwo fìtàn rán yín létí á fìtàn rán yín létí ìtàn ṣe rèé o ní ló ti yọ ọ́ lẹ̀ fún wa yìí o. Sẹ́nitọ́ Sàràfàdínì Abíọ́dún Àlí àwọn wọ́n fẹ́ díje fún gómìnà ní ìsìn torí ẹ̀ wọ́n ṣe ń fún wọn ládé lẹ́yìn àní gbogbo tí ò tiẹ̀ ṣẹlẹ̀ rí àti ṣe bí Ọ̀yọ́ wa láàrin Ìbàdàn yóò ṣe bí ẹ̀lẹ́ ìjọba ìjọba tí bí ìjọba lẹ́yìn gbogbo ètò kẹ̀kẹ́ ṣèbí tí tí wọ́n bá yọkọ ní òsì nígbà báwọn méjì wọ́n wá ń lo òyìnbó wọ́n máa ń gbé fọ́tò ara wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn bẹ́ẹ̀ ni ọmọ pé tí wọ́n bá búra fún gómìnà fọ́tò rẹ̀ láàbúra fún ẹ máa wo làákàyè ẹ̀dá nígbà wọ́n ti gbé fọ́tò ẹ tí ó jẹ ọba lẹ̀ wọ́n ti gbádélé lórí wọ́n ti sọ̀rọ̀ ọba fún olóṣèlú à ń jọba èyí ṣe bí ìgbà tẹ́ ń búra fẹ̀yẹ gómìnà ìtọ́rọ̀ máa ń jọba pọ̀ ìlọ́wọ́ ayọ̀ ọ̀lẹ̀ fún wa yìí á pé gbà bàbá wa Ládọjà tí wọ́n ti ń pariwo yìí bọ̀ tá a máa kọ̀rọ̀ òṣèlú bọ̀ torí pé gbogbo àwọn mọ́gàjís bíi ọmọ mi nílọrin I'm the new mọ́gàjís gbogbo àwọn mọ́gàjís tí wọn ò tọwọ́ òṣèlú bọ̀ gbogbo àwọn olóyè tí wọn ò tọwọ́ òṣèlú bọ̀ kò lè rí bó ṣe rí iná ẹ̀ ní pé ká pera wa ẹja tún òfin ṣe ẹ fọ̀rọ̀ àwọn ọba lẹ̀ fáwọn ọba
ìlú Ìṣẹ́yìn ṣe bí ìpá wọn ọ̀gbọ́n kankan, Ṣakí ṣe bí ìpá wọn ọ̀gbọ́n kankan, lẹ́nu ọjọ́ mẹ́ta làwọn náà pariwo ó ti ń kà wọ́n náà bọ̀, ọ̀n kà sẹ́yìn bọ̀, ọ̀n kàn Ṣakí bọ̀. Ṣé bá ṣe máa ṣe gbogbo ẹ̀ ni? Ṣé bá ṣe máa ṣe gbogbo ẹ̀ ni? Àsìkò jùmọ̀ àti tí mo sì ní àsìkò díẹ̀. Ọba òpé méjì èèwọ̀ ni. Olúbàdàn lọ́ba Ìbàdàn, ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ lọ Aláàfin Ọ̀yọ́ lọ́ba ilẹ̀ Yorùbá. Tá à ń sọ nìyẹn. Nígbà òṣèlú bírèkì unity láàrin àwọn ọba, bó wọn ṣe fẹ́ dìde sáàrin ara wọn. Ṣèbí ń gbà ọ̀rọ̀ yóò ṣẹlẹ̀, bàbá wa kábíyèsí Ṣọ̀ún wà ń bẹ̀ ń jọ sí. Ṣèbí wọ́n ti ṣe nǹkan míì nípínlẹ̀ Ọ̀yọ́ tí bàbá wa Ṣọ̀ún ò sí ń bẹ̀. Tíjọba ṣe nǹkan míì tí wọn ò sí ń bẹ̀. Ẹ̀yin ọba ẹ̀yin ni ẹ pera yín, ẹ jájọ gbàgbé ọ̀rọ̀ àná. Ẹ wo ìka yìí, tí Àkàndó bá mú eléyìí, bó ṣe léyìí ni Àkàndó mú, bó bá jẹ́ léyìí l'Àkàndó mú. Eléyìí ọmọ eléyìí mi ò gbádùn, ìyìn lè wọ omi. Eléyìí náà lémi náà ò gbádùn, ìyìn lè wọ omi. Eléyìí lémi náà ò gbádùn, ìyìn lè wọ omi. Eléyìí lémi náà ò gbádùn, ìyìn lè wọ omi. Gbogbo àwọn mẹ́rin yòókù ni wọ́n jọ máa jẹ̀rora ẹyọ kan tí nǹkan mú. Kí ló dé tá a lè ṣera wa lọ́kan? Ẹ̀yin bàbá wa ẹ pé síbi tẹ́ ń pé sí ẹ pera yín. Ẹ pera yín. Ikú tí sì ń pojú gbẹ̀ ni òwe ńlá ní pa fún ni. Yọ́ kan gbogbo bòmí ńlẹ̀ Yorùbá, wọ́n wàá máa fi wọ́n ṣerú ẹ̀ lọ́yọ̀ state ńgbà kan. Ìtàn burúkú, àṣà burúkú, àṣà burúkú, ìtàn burúkú, kíjòyè ọmọ gbadé, àṣà burúkú, káfọba sílẹ̀ ká máa fún jòyè ládé, àṣà burúkú, káfọba sílẹ̀ kí gómìnà ọmọ fáwọn èèyàn ládé, àṣà burúkú. Níbo lẹ ti gbọ́ rí? Ẹ jẹ́ ká rí nínú ìtàn, àṣà burúkú táwọn à ń pariwo nu. Ẹ̀rọ wàá bà wá láti sòdodo ọ̀rọ̀. Mo tó fi ọlọ́ọ̀bá búra, ìjọ tó lọ ń bá ní màá lò láyé màá lò. Sórí ìwọ tó ọ̀nà bẹ́ sí mi, kó o tó yìn tó bá mọ̀ pé àṣàrá ìlú ti dára mi ni ó jù bọ́ nílẹ̀ kí n mọ bá tèmi lọ. Wàláhì ìjọ tó lọ ní màá lò láyé màá lò láyé. Mo sì máa ń sọ bẹ́ẹ̀ sì lè fi kún ọjọ́ tí màá lò lẹ́ẹ̀lédín. Bó o sì lè fún mi ní tọ́lọ́run ò fún mi, tọ́lọ́run fún mi ò lè gbà á. Ìbá àwọn ìgbà náà àwọn kan jáde, ẹ gbàlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀, ẹ gbàlẹ̀kẹ̀ bàbá gbàlẹ̀kẹ̀, mọ́gàjí gbàlẹ̀kẹ̀, níbo lẹ wà báyìí? Ẹ̀yin oúnjẹ kú jẹ abẹ̀kẹ́ kùsì. Kọ̀tán ẹ jẹ́ ronú ara yín. Ọmọ lẹ́yìn náà ń bí lẹ́yìn, ẹ jẹ́ ronú ara yín. Ẹ má torí tẹ́ ń jẹ lọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé, ẹ má di ọ̀tá Olúbàdàn. Ẹ má torí tẹ́ ń wá lọ́dọ̀ Olúbàdàn, ẹ má di ọ̀tá gómìnà wa Ṣèyí Mákindé. Ẹ já lo ọ̀nà àlàáfíà. Gómìnà Ṣèyí Mákindé yóò sọ̀kalẹ̀ lórí àpèrè. Ọlọ́run ló ní tí ó bọ̀ sórí àga. Bó bá wu Ọlọ́run, Ṣèyí Mákindé àfààyàn kalẹ̀, àtúbọ̀ bẹ́ẹ̀ Kọ̀tán. Gbogbo kúrakúta yìí, òun náà tó wá lọ ọdún mẹ́jọ, yóò tó wá lé yín pàṣán. Ẹ wàá tó jẹ pọnmọpọnmọ ètì tó bá dẹ̀ wọ Ọlọ́run ní ọbọ̀ ẹbọ míì. Ó lè mẹ́jọ́dọ̀ ti Ṣèyí Mákindé, ó lè mẹ́jọ́dọ̀ APC, tó bá wọ Ọlọ́run lé ní Oríyọmí Àmùsáàtì wọn bọ̀ ìwọlẹ̀ wá bọ́ sórí àpèrè. Lábàá máa kọrin, Oríyọmí máa báṣẹ́ rẹ̀ lọ, òkìkí ọmọ Àmúsà máa báṣẹ́ rẹ̀ lọ, iṣẹ́ rẹ̀ mọ̀ tẹ́wà lọ́rùn, Oríyọmí máa báṣẹ́ rẹ̀ lọ. Kọ̀tán làwọn àìná wà lágbára lẹ́wọ̀n bàbá pé gómìnà, hello your excellence, àwọn ẹ̀mí ni ó akẹ̀lẹ̀ akínyìn ni àwọn ọ̀kẹ́ kí mi ààrẹ máa bọ̀ ibo lọ́wọ́ máa bọ̀ ọ̀kẹ́ fẹ́ kí mi máa bọ̀ lábàá bú ayé. Ìta níkẹyìn ó ṣe lórí ìtàn tẹ́ ẹ̀ ṣe àtàṣà lẹ́nu wọ́n bá tọrọ pé èèyàn wa rèé. Abẹ́rò pé inú wa dùn sí yín ni. Abẹ́rò pé kódà bẹ́ẹ̀ bá lè bọ́ ọ̀tàkẹ́ ẹ̀kúra yín ní kùkù wà láhàmọ́ rẹ́rìn ni. Ẹ̀rọ dáadáa ro ìtàn àti àṣàlẹ̀ Yorùbá. Ẹ̀rọ pé inú wa dùn ni. Kò sẹ́ni tó rí ẹ̀ pé nílẹ̀ Yorùbá tínú rẹ̀ ó dùn sí gbogbo yín dandan tá à ń ṣe. Ìjà jọ nítorí Ọlọ́run. Ojoojúmọ́ wọ́n ń pàwọ̀ èèyàn nù gbó síbẹ̀ láti mọ̀ ṣe rẹ́dẹ́rẹ́dẹ́. Fúlàní ò já gbádùn. A lọ lórí ọ̀rọ̀ ìyá tí wọ́n pa ní Ìdó. Wọ́n ní afẹ́rú palẹ̀ jẹ́sẹ̀jẹ́sẹ̀ ń jẹ́ ni. Wọ́n ní àfitọ̀ pàjá tó fìtọ̀ pàjá ìtàlẹ̀ tó ń jẹ́ èèyàn. Wọ́n ní abẹ DPO tó ní pọ́jára wa ni aláàgbà pé kí la fẹ́ fà. Wọ́n ní abẹ Fúlàní.
ààrẹ ni mí ààrẹ òpìtàn èyí lè sọ táṣẹ bá wá látọ̀dọ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn o lémi ààrẹ òpìtàn irọ́ o ó dẹ̀yìn ìgbéká tó fi kára run rẹ̀ fọkòkò táwọn àgbààgbà sì ń bẹ ń bàdàn ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin bàbá wa tẹ́ ẹ wá jágbàgbà ilẹ̀ Ìbàdàn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yín ọmọ ẹni gọ́vnà Ṣèyí Mákindé jẹ́ sí bàbá wa kábíyèsí Olúbàdàn ní ti bíbí ọmọ ni ní gbogbo náà ọmọ ló jẹ́ àmọ́ lónìí Ṣèyí Mákindé ní bàbá gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀pá àṣẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ rẹ̀ ló wà àwa níjọ́ bàjẹ́ àníjọ́ dàrú ẹ mọ̀jà àjọṣèlú ọ̀fọ̀ wa ká níbàdàn ni nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n dẹ̀ràn dẹ́ tá à ń ṣe kí ló ti ẹ̀ sáwọn àbàdàn gan la ṣe jo níjẹkújẹ báyìí àwọn aróòkè Ògùn ń kọ́ tá a bá pín Ògbómọ̀ṣọ́ ti ṣe rí mistakenly náà dẹ̀ ni àwọn òkè Ògùn àwọn Ìbàràpá ń kọ́ àwọn Ọ̀yọ́ sọ̀nù ń kọ́ kí ló dé sáwa nìkan ni níta tó wá ń bára wá jà lé lórí nù à ń jẹ àràmù inú wa sì ń dùn síbi ẹ ṣe ń ṣe ìpínlẹ̀ la ṣe ń ṣe òun hádùn Ìbàdàn nìkan ni ṣé bẹ́ẹ̀ báwọn ń wò wá tó ń kálukú bá pínbó rẹ̀ tí gbogbo àwọn yòókù bá parapọ̀ tá a bá lọ ṣé yóò rọrùn tó bá di bí ìbò oúnjẹ gbogbo òlu àwa nìkan sì dàbí àdẹ̀bìtì àyàkìtì ìlà tó wá ń bára wá jà lé lórí kódà lémi àtìyìn ẹjá jọ sọ reality lémi àtìyìn ẹjá kò sẹ́ Ìbàdàn ní gómìnà tó kàn ṣé Ìbàdàn ní gómìnà tó kàn ẹjá sọ òdodo ọ̀rọ̀ kí làwọn Ìbàràpá ṣe fún wa kí làwọn Òkè Ògùn ṣe fún wa Ọ̀yọ́ ńkọ́ àbí Ògbómọ̀ṣọ́ ńkọ́ ṣe nígbà kálàsì jẹ́ wọ́n sọ pé wọn ò tún gbọ́dọ̀ jẹ́ mọ́ ẹkùn mẹ́rẹ̀ẹ̀rin yòókù tá a lè tọ́ka sí ńkọ́ nígun mẹ́rẹ̀ẹ̀rin yòókù kó dá bá ṣe ń sayé yìí ṣe náà làwọn ń bára wá jà lé lórí ẹ lọ ìpínlẹ̀ Ògùn ẹ lọ ìpínlẹ̀ Oǹdó ẹ lọ Èkìtì ẹ lọ Ọ̀ṣun ẹ lọ Èkó wọn bí ẹ ṣe ń sọnù àjẹ gómìnà káàkiri ń ló sì fi ń da àwa yìí nìkan náà ni tàbá sì wàá ráwọ èèyàn tó fẹ́ sòdodo ọ̀rọ̀ ẹ wàá múra kánkán ìgbà náà lẹ́mọ̀ gbọ́ ẹgbà lẹ̀kẹ̀ lọ́wọ́ rẹ ìmọ̀ bóyá lẹ̀kẹ̀ lọ́sọ mí dolóyè àbóyá lẹ̀kẹ̀ lọ́sọ mí dòpìtàn oyè nǹkan lọ́sọ mí di òpìtàn ìtàn lọ́sọ mí dolóyè kò ní í ṣe ìlẹ̀kẹ̀ ò ní í ṣe pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ mi lọ́sọ mí dolóyè ìwà jẹ́ olóyè náà mo fi jẹ́ ọmọ Olúbàdàn ìwà jẹ́ ọmọ Olúbàdàn ibi tí wọ́n ti ń fi akin sọ̀rọ̀ gbogbo òlú ló ti lè sọ̀rọ̀ tọ́rọ̀ lè fọ́ lẹ́nu ya ọ̀rọ̀ èéfààyàn lẹ́nu ya nìbàdàn torí wọ́n mọ̀ pé Ìbàdàn ní ọ̀rọ̀ ni Ìbàdàn tí ọba lè sọ̀rọ̀ ọmọ àlè ni torí Ìbàdàn ìfilẹ̀kẹ̀ sí dìdìrín lọ́rùn akin inú wa nìbàdàn akíkanjú inú wa nìbàdàn máa ń gbélẹ̀kẹ̀ sí lọ́rùn sẹ́yìn wá ń rí ní ìsìn òbí ìdìdìrín àfẹ́ńtà abákan ń wò láwò mọ́jú pé fílẹ̀jọ́ lọ kó tiẹ̀ ń wájú dákun bàbá ń bá lọ báyìí o àti ìrí nǹkan kan o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Ìbàdàn ẹ̀yin àgbààgbà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ tètè pé síbi tẹ́ ń pé sí torí táwa ń rí ọ̀dà o táwa ń rí ọ̀dà a sì máa sọ fún yín torí gbà mọ́ ń pariwo yọ́ lẹ́yìn ẹlẹ́yìn kí ni òní náà ní ti ń ní pìrìàmpù lélẹ̀ ṣẹ́ẹ̀dẹ̀rí tẹ́ ẹ bá lẹ́ẹ̀ parí tẹ́ ẹ bá yanjú rẹ̀ ẹ má làjà tí ń bẹ ńlẹ̀ yẹ parí ìjà ni o torí tẹ́ ẹ bá làjà dùgbẹ̀dùgbẹ̀ lẹ́sọkọ́ o ìjọ tí ó bá já Ọlọ́run kú sí ilé mi jìnnà sáàrin ìgboro Ọlọ́run ní jẹ́bàdàn ó dàrú irú ẹnì kankan wò ní dàrú ẹjẹ́ á pé síbi tá à ń pé sí ẹjẹ́ káwọn èèyàn dé o sọ̀rọ̀ torí àsìkò àwọn èèyàn ti wà lórí TikTok àwọn tá a bá fẹ́ pè wọlé náà 08023687432 àwọn tá a bá fẹ́ pè wọlé ẹjẹ́ fáwọn èèyàn láàyè kí wọ́n sọ̀rọ̀ ẹ̀yẹ ẹgbọ́n sókè o ẹ ti wọlé o ẹgbọ́n sókè o ẹjẹ́ àṣẹ pápá àpá òní ní Jímọ̀ àlépẹ́ kù lórí orí ètò kí ló mú sí nẹ́tíwọ̀kì ni ẹ̀wù bá ṣe ń làágùn gan
ọgbọ́n tẹ́ kí wọ́n ṣe fún wa ni wọ́n ṣe a ní èsì ńlẹ̀ èsì tuntun kú lakú ní àti ìbẹ̀rẹ̀ sí ní ìlú ni nígbà mínísítà wa ti fowó kówó ná. àti install èsì yẹn ọyẹ ẹni tó wà nísàlẹ̀ ẹja gbóhùn sókè àwọn tá a bá fẹ́ dá ṣètò lórí fóònù bóyá lórí WhatsApp la fẹ́ pè sí 08023687432 àrówó náà ọyẹ gbóhùn sókè o. ṣé wọn ò sí ń bẹ̀ ni ta ló tẹ̀lé wọn son of the kini ẹ gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè ẹ kú ọ̀sán o. ẹ kú látàárọ̀. ohun mi o. ọlọ́run ò ní fi ilé àgbẹ̀gbẹ̀ lọ ní lágbára ọlọ́run ilẹ̀ yorùbá ò ní bàjẹ́. àṣẹ o. so àwọn tẹ̀ ń sanwó tó ń wá lọ ṣùgbọ́n ẹ̀yin náà àmọ́ kẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ náà ni bàbá mi. so ẹ kàn sọ àwọn ọ̀rọ̀ méjì kan tí mo fẹ́ béèrè lórí rẹ̀ bá mi. ẹ sọ̀rọ̀ débi tẹ̀m̀bẹ̀lẹ̀kún kí ni deep meaning tẹ̀m̀bẹ̀lẹ̀kún mo mọ túmọ̀ rẹ̀ bí ìgbà tó yẹ bóyá èèyàn ṣe àbùsí yẹn lẹ́yìn ni ọ̀pọ̀ mo rò pé ọ̀rọ̀ yẹn ó kárí nǹkan tó wé ju just ordinary àbùsí lọ alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ẹ tó sọ̀rọ̀ débi ẹni àwọn kan wà ní òkè ògùn ẹ̀ẹ́dẹ̀dárúkọ odò kan náà tí ń jẹ́ odò ọba. wọ́n á rántí òwe Yorùbá kan tó máa sọ pé ọba ara ní í ṣe odò ọba kún tí ọkọ̀ sí má jẹ́ odò ọba sí rọ́ọ̀lì. ṣé àwọn ìtàn kan wà tó wà behind that story àbí àkàn ọ̀rọ̀ òwe yẹn àkàn kúkẹ́ ọ̀gbìn àwọn ìbéèrè mi yẹn sàn. bẹ́ẹ̀ ó gba àwọn ọ̀rọ̀ wa ló ní ìtàn tọ́rọ̀ mọ́ àwọn òwe kan wà tó ṣe pé àfiwé ni àwọn òwe kan wà tó ní ìtàn so tí mo fẹ́ kí kẹ́ ẹ mọ̀ ń bẹ̀ nu ṣe rí àwọn òkè ògùn àwọn òkè ògùn ẹ rí i pé mo mú láti Ìbàràpá lọ dé gbogbo àgbègbè Ìṣẹ́yìn ẹ rí dáálẹ́ẹ̀tì wọn dáálẹ́ẹ̀tì àwọn Ìbàràpá àti àwọn òkè ògùn yòókù ó fi bẹ́ẹ̀ yàtọ̀ odò òkè ògùn náà là ń pè lódò Oyèmọjà níjọ́un torí pé tó fi pè ní odò Ògùn tablet Ògùn medicine ẹni pé wọ́n máa fi ṣèwòsàn láyé ìjọ́un. odò náà tó wá láti Kwara lọ́hùn tó ya wá iná ló wá dé ibi tá à ń pè ní ìpínlẹ̀ Ògùn lónìí. mo rò pé ẹ̀ ń gbọ́ mi yé odò náà la fi sọ ìpínlẹ̀ Ògùn lónìí bá a ṣe fi odò sọ Ọ̀ṣun àti Èkìtì ní odò Ọ̀ṣun ti wá ṣe wá rí odò ọba láti Ìkòyí ilé ilé odò ọba ti wá ọwọ́ àgbà wá bẹ́ẹ̀ ló fi wá lọ dé Ìwó tẹ bá ń lọ láti Ọ̀yọ́ lọ kẹ́ tó wọ Ògbómọ̀ṣọ́ ẹ ti kan odò ọba ń bẹ ibi tẹ́ ti nẹ́jà àtàmọ́ raṣura gbogbo ẹ kò odò ọba ń bẹ odò ọba lọ wá lọ dé Ìwó kó tó wá lọ sí Àṣejìrẹ́ nìbàdàn níbi tí òun àti odò Ọ̀ṣun ti pàdé là ń pè ní Ògúndìgbàró kí wọ́n tó wá forí lé ọ̀nà Ọ̀sà. mo rò pé ẹ ti gbọ́ mi yé. bẹ́ẹ̀ ni sà. ṣé mo dáhùn béèrè àbótúkù. mo ní àìsí ìtàn kan wà ní ẹ̀yìn òwe Yorùbá tó máa sọ pé ọba ara ní iṣẹ́ ìlú ọba kún iṣẹ́ ọba òsì máa jẹ odò ọba òsì lọ́dún. bẹ́ẹ̀ni odò ọba tá a máa ní ìsinyìí náà ni odò yẹn tí wọ́n fi tán fi pa òwe yẹn sà. bẹ́ẹ̀ni odò ọba náà ni ọba ara ní iṣẹ́ odò ọba kún odò ọba kan náà ni ọba wo náà ní rán ní sẹ́ńgbà náà ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ àbáwọn Olúgbà Àrẹ̀sà náà ni àwọn ọba tí ń bẹ láyé gbé nu ẹ kú dédé àsìkò yìí o. Hello ààrẹ. ẹ bá wa dá sétò bàbá mi. ẹ kú ètò kò ní bàjẹ́ fún yín. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. mo ti Bámidélé ló kọ mi láti Amẹ́ríkà. ṣe rí ètò tẹ́ ẹ ṣe lónìí òun àti ètò tí mo wo ètò Saki First mo tiẹ̀ fẹ́ gbìyànjú kí n gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀ nìyẹn. ṣe rí ètò àwọn olóṣèlú wa fẹ́ kóra wa sí yìí bread and butter politics yìí kò lè pé wa kò sì lè ràn wá lọ́wọ́. bẹ́ẹ̀ni. Ògbómọ̀ṣọ́ wà Ọ̀yọ́ wà Òkè Ògùn Ìbàràpá méjèèjì wọn bẹ́ẹ̀ ó ṣe máa jẹ́ pé Ìbàdàn nìkan ni wọ́n máa sọ lórí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ibo làwọn ibo yòókù wà. adẹ̀lẹ̀ àjọ wà ń pínlẹ̀ kan náà. a sì láàjọ ń bẹ ń pínlẹ̀ kan náà ìdí sínú tó fi jẹ́ pé kápítà nìkan ní develop.
That's it. ẹ lọ wo gbogbo àwọn ẹkùn yòókù ẹ lè rọ́wọ́ development state kankan bẹ́ẹ̀. We only have residual project. Àwọn àjẹkù nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lẹ́ẹ̀mọ́ rí. Níbi tí Ìbàdàn develop dé lónìí yìí, ojú tì lọ yẹ kó jẹ́ fún gbogbo àwọn gómìnà tí wọ́n ti ń jẹ. Ẹ wo bí Òkè Ògùn bí ẹ ṣe nílẹ̀ tó, ẹ lọ s'Ògbómọ̀ṣọ́, ẹ lọ Ìbàràpá, ẹ wo ìlú, ẹ wo Ọ̀yọ́ fúnra rẹ̀. Ẹ wá lè rí àpẹẹrẹ ìdàgbàsókè kankan bẹ́ẹ̀. Àwọn local government chairman tó tún yẹ kó function gómìnà tó jẹ́ wọ́n function mọ́. It is high time kí wọ́n di protest vote. Kí gbogbo àwọn ẹkùn yóò kí wọ́n di protest vote against whoever is coming from Ibadan. Ẹ kú ètò. Ẹ ṣe gan ni. Àwọn ọmọ sòdodo ọ̀rọ̀ làwọn ọmọ sọ. Ẹ̀yẹ máa parọ́. So ìta àṣẹṣẹ pé ọmọ sọmọ Ìbàdàn sọmọ nífẹ̀ẹ́ ilẹ̀ Ìbàdàn ìta mọ̀ pé yóò lẹ́yìn níwọ̀n ìgbà tá àtijọ́ wà ní Ìbàdàn state yìí tá a wà lọ́yọ̀ọ́ state tá àti ìdá Ìbàdàn ṣé tá a bá dá Ìbàdàn state ní ṣèbí Ìbàràpá ń bá wa lọ so wọ́n wàá forí ọmọ Ìbàràpá wọn mú pé kò ní ṣe gọ́vnà ṣé dẹ́bùtì wọn máa ṣe lọ láíláí irọ́ o ẹja bára wa sòdodo kílù ọba àlè dá káyọ̀ ọba àlè tòrò ọmọ ọlá ẹ bá wa gbóhùn sókè. Ẹ káàárọ̀ sà. Ẹ kú ọ̀sán. Ẹ kú ètò sà. Ètò ni. Ọlọ́run mo ràn yín lọ́wọ́. Àṣẹ o. Gbogbo tẹ́ ẹ sọ ni à ń kọ́gbọ́n bẹ̀. Èmi kàn fẹ́ dá sí ọ̀rọ̀ tàwọn orí adé bọ́n ṣe ń gbádé fún wọn yẹn. Mo ní àwọn ìbéèrè bíi méjì kan tí mo fẹ́ béèrè. Àkọ́kọ́ náà, ṣé tọ́ba bá fẹ́ jẹ ṣé àwọn tọ́ba bá ní ààfin ni wọ́n máa ń kọ́ wọn ní àṣà ni àbí yóò lọ fún sùkúrù àṣà yẹn? Ó nídìí tó jẹ́ béèrè wíbèrè yìí o. Mo fẹ́ kí ẹ ṣàlàyé fún wa because mo rí i pé ní àwọn Ọ̀ṣun náà mo wo bí kílípù mẹ́ta kan tó jẹ́ pé gbangba làwọn ń gbádé lábàá tí wọ́n lórí. Wọ́n á rí tọ̀yọ́ bíbá mo rí pé gbà tí kú bàbá yẹyọ ọ̀kan tí ọkọ̀ gbádé lé lórí wọ́n sáré wọ́n hun àti bàbá bẹ́ẹ̀ ni irú ẹ̀ ni bàbá Aláàfin àná ṣe mo wà nígbà wọ́n gbádélé Onígbẹ̀tì lórí inú skul láti ṣe inú wọ́n ṣe àti bàbá yẹn bẹ́ẹ̀ ni ewọ ní ẹ máa bọ́rọ̀ yín bọ̀. mo wá fẹ́ béèrè pé ṣé wọ́n máa ń lọ skul rẹ̀ àbí àwọn ìlúkù yé àbí ṣé ó ní kálukú ṣe ń ṣàṣà tiẹ̀ lóko yé mi tó ní kálukú ṣe ń ṣàṣà tiẹ̀ ní àdúgbò ló ti jẹ́ báyìí náà àbí wọ́n fi ń gba yìí ni pé ká mọ ìgbélé wọn ta kálíbà gbà yìí ni wọ́n fi ń jẹ́ ní kò jíra. ẹ ṣe gan ni ṣe rí àkọ́kọ́ lásìkò yìí ó yẹ pé ìpẹ̀bí skul kó wà lóòótọ́ ṣe rí gbogbo tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ làwọn ọ̀jọ̀gbọ́n ti ṣe tí wọ́n ti kọ̀wé lé lórí àwọn pálásì kọ̀ọ̀kan náà ti máa ń ní dọ́kúmẹ̀ntì wọ́n ní gẹ̀ẹ́sẹ̀ tí wọ́n ti kọ́ tó gbé bá dénú pálásì míì ìlànà bá a ṣe ń ṣe nǹkan nìyí ṣùgbọ́n ìlànà sí àrími lẹ́lòmíì mọ́ fẹ́ tẹ̀lé and then ẹ tẹ́ bá ti wo àwọn ọba míì ẹ wà àwọn tó ń bẹ pẹ̀lú wọn ibi tọ́ba míì bá lọ gbé àbáyé lòun ó ṣe nǹkan tòun ok ẹ ṣe bọ́ bá ṣe wù yín gbà náà àì gbé adé lórí ẹ̀ lórí ní gbangba nígbà ọba bá gbé adé tán tó ṣe gbogbo ẹ̀ tán ìyìn tó lè wá ṣe ní gbangba wọ́n lè fún lọ́pàá ní gbangba ẹ̀ bá gbé sàtífíkẹ́ẹ̀tì lé lọ́wọ́ kó gún gbọ̀nàgbọ̀nà ó lè gbégbá ní gbangba igbá oyin ni o igbá kínní kan ni o lè wá ṣèyún ní gbangba ṣùgbọ́n adé èèwọ̀ ni wọ́n è gbé adé lórí ọba lórí ní gbangba. ṣé ẹ̀ ń gbọ́ mi? ẹ ṣe gan. ẹ ṣe pọ̀ ọ̀yá o. Ayọ̀fẹ́ gbóhùnsókè Ayọ̀fẹ́ ló kàn ẹ gbóhùnsókè. Ẹgbẹ́ tó bàbá. Ètò ni o. Ààrẹ ti Arókúta olóògùn lẹ́nu yín. Àṣẹ o. Ọpọlọ yóò sì ní dàrú. Àṣẹ o. Bàbá ẹ dákun tẹ́ mọ̀ ní ilẹ̀ Yorùbá according to our own culture and tradition téèyàn bá fẹ́ jẹ ọba ìpè kí tó máa ń sọ yẹn ṣé kò ń ṣe pé ṣe bí kì í ṣe pé bókè lọ́ máa ń sún bẹ̀ lásán ó láwọn process kan lọ ń tèjì nínú bẹ̀ yẹn tó ń bí ìjọ tí wọ́n lọ bẹ̀ àbí bàbá. Bẹ́ẹ̀ni. Mọ̀ bí a mọ̀ gbá ni. Tí n bá sì gbé dáadáa tradition wa náà wọ́n fi ṣe kínní fún wa kì í ṣe pé àbí wọ́n lọ ṣe ní ṣe ìlànà ẹ̀sìn kan àbí kejì àbí kínní kan wọ́n ṣe ní ìlànà táwọn bàbá wa ti máa ń ṣe àbí báwo náà ti máa ń ṣe àbó tó àbá máa ń já ìwé padà sí nǹkan míì líkàlíkà.
ìpẹ̀bí máa ń take time gan ẹ rí i pé ẹ jẹ́ fún lápèjúwe ṣe rí ọ̀nà méjì ní ìpẹ̀bí tẹ bá wo ìpẹ̀bí ìmí máa ń jẹ́ òṣùpá 3 ìmí máa ń jẹ́ òṣùpá 6 so ìmí máa ń jẹ́ 21 days ìyẹn tó bá kéré jù náà 21 days tẹ bá wo Ìbàdàn ẹ rí i pé ìpẹ̀bí tiwa ìpẹ́ nìbàdàn kí lẹ mọ̀ tó fà á ọba ẹni tí ó pilẹ̀ ju Olúbàdàn láti ìgbà tó bá ti wà ní mọ́gàjì ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ tọ́lọ́mbà tó bá ṣe tó bá di jagun tọ́lọ́mbà wá bá ṣe tó wá di àwọn àgbà oyè ilẹ̀ Ìbàdàn kò sí nǹkan kan tó fẹ́ mọ̀ nípa ilẹ̀ Ìbàdàn mọ́ tí ò ti mọ̀ torí pé ó níye nínú local government 11 tí ń bẹ ń bàdàn ó níye títí ń bẹ lábẹ́ rẹ̀ ṣàṣà làwọn tí ń bẹ ń bẹ̀ yẹn àwọn baálẹ̀ ni o àwọn mọ́gàjì ni tí ó mọ̀ àwọn 9 yòókù náà àbí 10 yòókù náà wọ́n jọ láṣepọ̀ pẹ̀lú ìyálóde Ìbàdàn so ó ti yé kó tó débẹ̀ gbogbo tẹ́ ẹ̀sẹ̀sẹ̀ fẹ́ sọ pé ẹ fẹ́ máa sọ fún ó pilẹ̀ ti yé ó kẹ́ wo bàbá wa Olúbàdàn tòní ṣe mọ̀ pé ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ẹ pé bàbá ló jókòó nígbà wọ́n gba ìlẹ̀kẹ̀ lọ́rùn àwọn mọ́gàjì kan bàdàn ṣe mọ̀ pé ó ti ń pàṣẹ gẹ́gẹ́ bí ọba ọ̀rọ̀ olúpilẹ̀ ti yé ti Ìbàdàn nu torí pé ẹ wo bàbá wa ọba Sálíù Àkànmọ́ Adétúnjí tó fẹ́mi ní oyè Ààrẹ Òpìtàn 40 ọdún tó ti jẹ mọ́gàjì ló tó wá jẹ Olúbàdàn mo rò pé gbọ́ mi yé so kí ni ṣe mọ̀ pé gbogbo ohun tó ti ń lò báwọn ìta fẹ́ kó ṣe ń pẹ̀bí ló ti yé ìjọ tí wọ́n bá gbádé Olúbàdàn lé lórí ètùtù ọba ló kù now ẹ wá já lọ sáwọn ìlú míì kò wá rí bẹ́ẹ̀ láwọn ìlú míì ìdílé ẹni tí ó jẹ ọba gan lè mọ̀ mọ́ra rẹ̀ kódà ó lè mọ̀ gbélé kò sí tó burú ń bẹ̀ ó lè mọ̀ gbélé ó sì lè gbélé ìjọ tí wọ́n bá ti mú wá wọlé kèé ṣe wípé à ń dirá fún nìkan ibi tílẹ̀ wá dé wọn ò jọ mọ̀ ibi tá a lóko sí wọn ò jọ mọ̀ gbogbo agboolé wọn ò jọ mọ̀ àwọn èèyàn gbogbo àwọn ìlú àwọn ọba ìlú míì ní o àbáwọn èèkàn ní gbogbo wọn wà mọ́ kí wọ́n dẹ̀ mọ́ sàlẹ̀ bá a ṣe jẹ́ pẹ̀lú eléyìí ní o bá a ṣe jẹ́ pẹ̀lú eléyìí ní o mo rò pé ẹ̀ ń gbọ́ mi yé so gbogbo àwọn ọba ìwà àtàwọn ọba báyìí lẹ́jọ́ jẹ́ ẹgbẹ́ ìwà àtàwọn ẹni báyìí lẹ́jọ́ jẹ́ kinní kan gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ ṣàlàyé fún un lẹ́yìn yẹn wọ́n wàá máa fi gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé ìlú hàn òòṣà báyìí báyìí la ṣe ń ṣe kinní báyìí báyìí la ṣe ń ṣe ọdún báyìí báyìí la ṣe ń ṣe àwọn ohun kan bẹ tí wọ́n sọ fún un àwọn ohun kan bẹ tí wọ́n sọ fún un àwọn ọ̀rọ̀ míì bẹ tí wọ́n sọ fún un tí ò gbọdọ̀ déta àwọn nǹkan míì bẹ tí wọ́n fi hàn tó ṣe pé òun nìkan náà ló dẹ̀ lágbára rẹ̀ kódà àwọn tó fẹ́ fi hàn gan wọn ò ní bá wọbẹ̀ tẹ́ bá wá wò gbàtà jẹ́